àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu ẹni tó pera rẹ̀ ní olùṣọ́ sẹ̀lẹ̀ kan ìyẹn ọ̀gbẹ́ni Àrẹ̀mú evangelist ibo mo kọ́kọ́ rẹ̀ sí ná evangelist ni mo wà highly disappointed nínú àwọn nǹkan tí mò ń gbọ́ bóyá kí n sọ pé ẹni náà kà ní o tàbí kí n sọ pé bóyá ẹni náà ṣó ń jẹ́rìí ságbára Ọlọ́run ni torí nínú ohun tí a gbọ́ ẹni náà sọ àwọn ìrìn àjò rẹ̀ kan nínú ayé àwọn kan ń bẹ tó jẹ́ wípé kò yẹ kí tí ó máa gbọ́rú rẹ̀ kò yẹ kí wọ́n ti ẹ̀ bá lọ́wọ́ Kristẹni sórí yẹn gùn ó ṣeé ṣe kí n má lè mú ní sísẹ̀ntẹ̀lé ṣùgbọ́n màá fẹ́ mú níbi àwọn ibì kan tí àwọn ọ̀rọ̀ kan ti gbẹnu tán. Arákùnrin náà ń sọ̀rọ̀ ó ní ìrìn àjò òun tó fi lọ fìjọ lélẹ̀ ní Kòròdú ó wá sọ tójú rẹ̀ rí. Tí wọ́n bá ń sọ pé mẹ́wàá ń bẹ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò kí ń gbàgbọ́. Tí wọ́n bá sọ wípé ìwọ gangan fúnra rẹ ìwọ gan o lè jẹ́wọ́ olè ara rẹ ẹlòmíì ò ní gbọ́ àgbà tó bá lọ forí balẹ̀ fún nìkan àgbà tó bá gbé anointing tó yẹ pé ntọ́lọ̀ ń gan anointing tọ́lọ̀ ń gan gbé sórí ìwọ gangan ó ju ti pásítọ̀ mi lọ ó ju ti wòlíì mi lọ ó ju ti ẹlòmíì lọ wàá ẹ̀ṣẹ̀ wàá gbé anointing orí ti ẹ̀yẹn wàá wá lọ fi máa forí balẹ̀. Mo máa ń sọ fáwọn èèyàn ṣó orí ìwọ gangan fúnra rẹ Ọlọ́run tó ń sìn ìwọ gangan fúnra ẹ ìwọ ló mọ orú Ọlọ́run tí wọ́n ń sìn. Ṣorí má nígbàgbọ́ wípé o mọ Ọlọ́run tí ẹlòmíì sìn. I'm telling you má nígbàgbọ́ pé Ọlọ́run tẹ́lòmíì sìn o mọ̀. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan ń jáde bọ̀nà ẹ jẹ́ kí ẹ máa kàn wá máa wo ibi tí a ti lè kẹ́kọ̀ọ́ àwọn ibi tá a ti lè gbọ́ tá a lè fi kẹ́kọ̀ọ́ yẹn ibẹ̀ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àsọ ẹ jẹ́ kí ìwòkọ́ tó fi bẹ̀rẹ̀ lé. nígbà tó dọwọ́ ọ̀rọ̀ ní olùṣọ́àgùntàn yẹn pè mí èmi ni mo jẹ́ kí ilé ẹ dóná àìsè bẹ̀rẹ̀ ìjà ni. wòlíì àti wòlíì wọ́n ń jà. lówó tó ń fáwọn olùṣọ́àgùntàn èmi ò ní òun á dẹ̀ fi sọ pé òun rí ẹ̀yìn mi kó mo tó ṣíwọ́ àwọn àǹtí mi ìyá àbàdàn wa bá mi bẹ́ẹ̀ ó lóun ò bá kó mo pa mí mo dúpẹ́ mo ti kúlé ni o èmi sì wà. ẹ mọ̀ jẹ́ ká máa gbógun ti ara wa gbogbo nǹkan ló máa nìtàn òun là ń sọ lẹ́nu. ọwọ́ di ọjọ́ náà àwọn olówó ṣọ́ọ̀ṣì yẹn wá pè mí olówó bíi 18 lọ́wọ́ ṣọ́ọ̀ṣì yẹn wọ́n náà ra lẹ̀ kí wọ́n lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀. Celestia ni o. ó lè mi ò kì í kọ́jọ èmi ò kì í kọ́ ṣọ́ọ̀ṣì ọ̀tẹ̀ pé ká mọ́ túnjọ ọkùnrin yẹn kan filẹ̀ mi lè túnjọ ẹ̀ mo wà nílé fún ọdún 5 tó jẹ́ kí n tẹ́ pẹpẹ tèmi lọ́tọ̀ so ó ṣàtúnbá mi jà nígbà tá a wá tẹ́ pẹpẹ yìí kó tó nípa tẹ́ pẹpẹ yìí ló ti ní àfi kí n ò gbọ́dọ̀ tẹ́ pẹpẹ kò dẹ̀ wò ẹ jẹ́ kí n wá sọ̀rìn àjò ogun yẹn ló mú mi wọnú ayé lọ. Ogun wípé mo fẹ́ níjọ a fẹ́ tẹ́ pẹpẹ a ò tẹ́ pẹpẹ ló wá mú arákùnrin wọnú ayé lọ. Ẹ dákun nínú ayé tí arákùnrin fẹ́ ṣàlàyé nípa ìrìn àjò rẹ̀ tó ń wọ̀ lọ ṣé Ọlọ́run ló lọ fi ṣé Ọlọ́run ló ń wá kiri ṣé ìwọ tó o bá fẹ́ sin Ọlọ́run tẹ́pẹ́ Ọlọ́run bá pè ẹ́ lóòótọ́ ìjọ yẹ kó o tún máa wá kó máa tún wọnú ayé lọ kí ló mú bẹ̀ tó bá pẹrẹ lólùṣọ́ tó gbà pé Ọlọ́run pè ẹ́ ìṣòro wo ló wá lè dé bọ́ tó ò lè lọ bẹ́ni tó pè é pé Olúwa ìwọ ló pè mí o ìtí mo máa ń là kọjá ẹ̀ mà ti ń pọ̀ jù. Ṣùgbọ́n arákùnrin sọ pé kíni ó jáde
jáde síta ó lóun wọnú ayé lọ gbogbo ìgbà tó ń lọ tó lóun wọnú ayé lọ yẹn ẹ gbọ́ díẹ̀ nínú tójú ẹ̀rí nínú ayé tó lọ ṣe ń bẹ̀ o ṣùgbọ́n àṣírí àwọn kan tó ń gba àdúrà fún ara àwọn kan tó ṣe ń pè ní wòlíì àwọn olùṣọ́ wọn tó ń sọ àsọtẹ́lẹ̀ fún tó bá dọjọ́ Sunday yóò wọ aṣọ funfun gẹ̀rìyẹ yóò mọ sọ̀dí wùkẹ̀wùkẹ̀ yóò mọ sọ̀dí wùkẹ̀wùkẹ̀ níwájú Ọlọ́run ìwọ náà a máa sáré kúnlẹ̀ pẹ́pẹ́ síwájú ẹ̀ ó tiẹ̀ táwọn obìnrin ẹran tó tóbi jù tó yẹ ká gbé sórí oúnjẹ fáwọn ọkọ wa láàrùn tí pé wòlíì kan bẹ́ẹ̀nbì kan pásítọ̀ kan bẹ́ẹ̀nbì kan àwa la máa pìdí àwa la máa raṣọ ọdún wọn àtìyàwó wọn àtọmọ àwa la máa change kápẹ́ẹ̀tì ilé wọn ló máa gbọ́n fìrìfìrì bọ́kọ rẹ bá yáwó lọ́wọ́ rẹ ló mọ̀ kanra bí ajá ilé kuru bí ajá tọkọ gbowó mi owó lọ́wọ́ àyà sán ìgbọ̀n tó bá ní kó wá bí ìgbà tó bá fi nǹkan gbowó lọ́wọ́ ó bá fi nǹkan banu gbowó ó mọ̀ kólẹ̀ ni kí wọ́n tó béèrè ló mọ̀ ṣe transfer èmi ò mọrú Ọlọ́run tí wọ́n mọ̀ tí wọ́n gbàgbọ́ pé o ní kó wá máa fi compare nípa Ọlọ́run tí àwọn kan láwọn ní. Bàbá. Ogun yẹn gangan. Ogun yẹn. Tí n bá jókòó báyìí, màá máa rí ata lára mi. Yóò mọ̀ ra ata lára rẹ̀. Kò sẹ́ni tó fẹ́ sọ fún. Kò sẹ́ni tó lè sọ kò sí lè gbàdúrà. Ẹ̀yin ṣẹlẹ̀ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ o. Wòlíì yín rèé o. Ọ̀kan lára àwọn èèyàn ni. Mo máa wọnú ayé lọ, mo á fẹ́ lọ dàpọ̀ máwọn ẹgbẹ́ kan. Máa dàpọ̀ mẹ́gbẹ́ yẹn. Ó ní òun wá wọnú ayé lọ. Òun fẹ́ lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan. Òun á ṣe kí ni? Òun á darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ yẹn. Hallelujah. Hallelujah o. Tẹ́ bá ti ra yín lọ́jọ́ Sunday. Tẹ́ ẹ bá dé Kétu. Hallelujah o. Ẹ ṣàníbàṣì ẹ ṣàvẹ́sì. Lẹ́mọ̀ hallelujah o. Àwọn ìjọ Ọlọ́run tẹ́ wà nínú ṣọ́ọ̀ṣì. Bíbélì gan sọ pé ẹ má ṣe kọ àpéjọpọ̀ ara yín. Ẹ ti kọ àpéjọpọ̀ ara yín. Ẹ ti sún síwájú. Ẹ ti lọ wá àwọn gúrùpù mi. Ẹ ti lọ wá àwọn kákọ́ọ̀sì mi. Bẹ́ẹ̀ sì rèé. Olú ìjọ mímọ́. Ṣó yẹ ká máa bá rú ẹ̀? Ṣé kò yẹ ká kọ àsọtẹ́lẹ̀ gan tó ti sọ jáde ní bóyá ẹ̀dùkọ́ta ní àbíbí kankan ti sọ wípé ibì kan wà kán lọ fi ọrẹ́ bíbélì kan sọ wípé tó bá débẹ̀ tó bá bá gbogbo àwọn ẹ̀mí tí ń tà tí ń rà ó ní ilé bàbá mi láwọn máa pè é ó ní kì í ṣe ibi tó ti ń tà tó ti rà ó ní ọrẹ́ kan fi lé wọn bó jáde ń bẹ̀. Bíbélì sọ pé àyà yóò pa àwọn àlejò wọn ò ṣe kí ni ìbẹ̀rù bójó ni wọ́n fi sá jáde níbi kọ́lọ́fín wọn. Ṣùgbọ́n pé eléyìí wọ́n wọ́ọ̀kì majestically wọ́n tẹ̀ pera wọn lólùṣọ́. Kò síbi tí ṣe ò sí o tẹ tó dé la rí bó tẹ̀ pé wọ́n sọ bí testimony bọ̀ èmi gbọ́ dáadáa kò jọ pé kò jọ testimony kò jọ ìrìn àjò mi wò ó rẹ̀ pé wọ́n kà ní ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kéèyàn mọ̀ kà by style ẹ jẹ́ kájọ máa gbọ́ lọ. Mo rò bí mo wo fíìmù yìí nínú owó àti agbára nínú ẹgbẹ́ yẹn ó sì láìkó owó ó sì fi agbára ó ní wọ́n fún ní owó àti agbára nínú ẹgbẹ́ yẹn òun dẹ̀ láìkó owó ó sì fi agbára tí ó fi mọ́ wíbẹ̀ tí ó fi mọ́ jẹ́bẹ̀ tí ó fi mọ́ jáde tí ó fi mọ́ túùdè àbí irú agbára wo kò yé mi lọmọ Ọlọ́run wá kiri ní odidi ìwọ tó sọ pé Ọlọ́run ló pè ẹ́ pé olùṣọ́ ni Ọlọ́run pè ẹ́ kó wá ṣiṣẹ́ wọn nígbà tó ti dúró fọ́dún 5 ìrètí pípẹ́ máa ó mú ọkàn sáàrẹ̀ ẹni tó ń ṣe kúlúbé lábẹ́ tó ń kúnlẹ̀ ṣoṣooṣù lábẹ́ irú agbára wo ló ń lò lé ẹ lórí ṣé kìí ṣe pé àwọn tó máa ń fòyàn ní odidi wọ́n á fòyàn lẹ́ran wọ́n á fi gbódidi ẹni lọ́wọ́ ẹni tí ì ṣe pé àwọn ló lọ́ ń bá roko àwọn ló lọ́ bá ń dòwò pọ̀ sọ̀rọ̀ sókè bàbá. ẹ lọ sùkúù fòdìdí ọdún kan kẹ́ ẹ tó di mẹ́mbà. Sùkúù ọdún kan. mo wá wà bẹ́ẹ̀ mo lọ sùkúù fòdìdí ọdún kan kí n tó di mẹ́mbà. ó ní sùúrù gan nínú ẹgbẹ́ tá à ń sọ fún olùṣọ́ yìí ó ní wọ́n ní kóun tó di mẹ́mbà
òun ó ṣe kíni òun ó lọ sí sùkúù yóò kọ́ nípa yóò ní ìmọ̀ nípa ẹ̀mí òkùnkùn yìí fún odidi ọdún kan yóò ní ìmọ̀ nípa agbára ẹ̀mí òkùnkùn tá à ń sọ yìí kó tó di pé ó di mẹ́mbà fún odidi ọdún kan ṣé ẹ wá rí iṣẹ́ Ọlọ́run ọ̀gbẹ́ni yìí gbà láti lọ skúù àwọn ẹ̀mí òkùnkùn burúkú yìí láti mọ̀ nípa wọn torí eléyìí ṣe kọ́lẹ́ẹ̀jì o kò kí ń ṣe yunifásitì o ó dẹ̀ ní sùúrù yẹn odidi ọdún kan torí òun wá owó àti agbára ọdún kan yẹn dẹ̀ rí bẹ́ẹ̀ ló lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday Sunday tí wọ́n sì mọ́ rí wọn tí wọ́n sọ ní wúkẹ́wúkẹ́. ṣé màá mẹ́bà ni mo lálàrí Jésù lọ́ba gba ẹmọ kọ́ọ̀pù kan bíi pẹ́nápù báyìí kọ́ọ̀pù ayé àtijọ́ pẹ́nápù ní kọ́ọ̀pù yẹn ẹ bá pé 40 years ó lè mọ́ ọmọ 30 years ó lè mọ́ kọ́ọ̀pù yẹn ó máa ń wo báyìí bọ́ pẹ́nápù ni white ó tóbi ọba gbà lọ́dún ọba là mọ́lẹ̀ àbúlé àdáàdì kí ló dé ó níbi tó gbà lọ́yẹ mi ò fi ẹ́ síbẹ̀ ọba náwó sí ibìkan ó ní kí n wo bẹ̀ níbẹ̀ ló fi mi sọ́wọ́ jẹ́ church ní wàá lọ bẹ̀ mọ́ àwọn yẹn bá fẹ́ pa mí n bá sá lọ sẹ́dẹ̀ lórí òkè ẹ̀dẹ̀ wọ́n á lo oṣù méjì ń bẹ̀ lọ́nà bá gbà mí lọ́wọ́ wọn àwọn tó mú mi débẹ̀ àtàwọn tó fẹ́ pa mí gbogbo wọn kú ẹ á ṣe bí mo jáwọ́ ìjàwọ́ láwọn kan bá tún gbé ẹgbẹ́ kan wá pé kí wọ́n á darapọ̀ mẹ́gbẹ́ kan n bá tún darapọ̀. ẹ jọ̀ọ́ níbo lolùṣọ́ ti mú àwọn tó tún gbẹ́gbẹ́ mi wá àwọn tó jọmọ ọjọ́ gan wọn ò gbẹ́gbẹ́ wá fún wọn báwo lẹnìkan ṣe máa ní audacity láti pe odidi wòlíì láti pe olùṣọ́ pé olùṣọ́ ẹgbẹ́ òkùnkùn lélẹ́yìí níbi tí agbára wà ẹ wá darapọ̀ mọ́ tí ìbá ṣe wípé ẹni yẹn gangan pàápàá ó ń rìn ní bèbí ẹ̀. tí ìbá ṣe pé ẹni yẹn gan pàápàá ló ń wà wá kù wá torí yóò bá bọ̀ wọ́n ní ẹni tó bá wà wá kù wá yóò rí ìrìkúrì yóò tún gbọ́gbọ́ púpọ̀. torí irú àwọn tó jọmọ ọjọ́ gan wọn ọmọ ọjọ́ kan kò complete pé wọ́n wá gbẹ́gbẹ́ wá bá wọn ó ṣe wá jẹ́ pé nìkan máa nírú àyà yẹn. ọba ẹja ọ̀sán yẹn ní owó. àwọn olówó torí wọn náà wówó. ìwọ́n tó ògùn rẹ̀ tó ògùn mọ́tò kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tínú ẹ̀ ń dùn ìsọ̀rìṣà lọ́rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́kànjá yẹ. ìwọ náà mọ̀ ìwọ náà wà lọ. nígbà tá a sọ mo pẹ́ ìpàdé ẹja because àwọn ẹgbẹ́ ló máa ń darí èèyàn. ṣé ń gbọ́rọ̀. wọ́n fẹ́ bẹ́yàwó mi lò pọ̀ báyìí wọ́n á ní Ìbàdàn yá. wọ́n máa ń gbẹ̀yàn without phone wọ́n máa ń gbórúkọ rẹ báyìí ni Adeolu àfẹ́rẹ́ nìbàdàn. Adeolu. mi wá lálàáfíà mi wá kí n gbélé wọ́n máa rán mi kiri. kí ló lọ́ọ́ ṣe ibi tọ́rọ ẹ lọ. ó tó gẹ́ ẹ ò gbọ́dọ̀ jẹ fọ́jọ́ mẹ́ta. wọ́n fẹ́ wọṣọ gidi báyìí wọ́n á ní o ò gbọ́dọ̀ wọṣọ gidi. aṣọ burúkú ni kò lọ wọ̀ aṣọ ẹ̀ máa wọ̀ nígbà kó mọ níkà ni mo máa wọ̀ nígbà ní a sọ pé kí n wọ àti polo nígbà bá ti bọ́ sùtánà rẹ̀. kí ló sọ ó ní lọ́jọ́ kó mọ ó ní níkà ni wọ́n á ní kó wọ̀ tóun bá ti bọ́ sùtánà lẹ̀ ó sì ń wọ sùtánà ó sì máa wọ sùtánà yìí aṣọ mímọ́ ó sì máa wọ̀ ọ́ nígbà tó bá wọ̀ ọ́ tán wọ́n á ní kó bọ́ sílẹ̀ á bọ́ sílẹ̀ á wá lọ kó sínú aṣọ tí wọ́n ní kó wọ̀ irú yẹn bóyá wọ́n lọ sọmọ lórúkọ ní church ọlọ́run jẹ́rí ẹlòmí ọmọ mi wà láti pín ní ṣí àwọn òbí ẹ̀ ló ti bà ìrìn àjò ayé ọmọ náà jẹ́ tọmọ náà ò fi jẹ́yàn nínú ayé ọ̀pọ̀ láwọn òbí tó jẹ́ wípé ẹni tí wọ́n gbé ọmọ lé lọ́wọ́ tí wọ́n fọkàn wọn tán kì í ṣe gbogbo èyí tí wọ́n yẹ tó gbé nínú ẹ̀jẹ̀ nìkan ta ló kọ́kọ́ bẹ́ẹ̀ fún ta ló kọ́kọ́ fi kàn ìkàn wẹ́ ta ló kọ́kọ́ gbà á ta ló kọ́kọ́ ṣe kinní kan ìyún ò kọ́ alágbára wo alágbára ayé kan tí wọ́n gan ò mọ̀ tó fojú ènìyàn mímọ́ tó fi wò ló gbé ọmọ ẹ̀ lé lọ́wọ́ tó ní kó bẹ́ẹ̀ sọ lórúkọ tó gbé ọmọ ẹ̀ lé lọ́wọ́ tó ní kó máa ṣàdúrà fún ọmọ náà
ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà ti ṣe àṣìṣe yìí. Bíbélì gan sọ pé àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀. Ọlọ́run má jẹ́ àṣègbé. Ẹ wo didi olùṣọ́ Ayọ̀olúwa tó wà ní Ìkòròdú. Adeolu ló ń sọ̀rọ̀ yẹn o. Nítorí aṣáàfidò olùṣọ́. Ìyí tó fi lọ ọdún kan tó fi lọ kọ́ nípa iṣẹ́ àwọn ẹ̀mí òkùnkùn yẹn. Ṣé tó bá lọ fi kọ́ṣẹ́? Kó lọ fi kọ́ṣẹ́ oṣù 6 nìkan ni ó gbà tí ó fi sìgá tí ó fi ṣe freedom. Ṣùgbọ́n wọn ò ní ṣe. God bless you for joining us, Mr. Victor. Wọn ò ní ṣe. Ṣùgbọ́n wọ́n máa wá Ọlọ́run níbi tí kò sí Ọlọ́run. Bí mo ṣe darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ burúkú ire. Ṣé gbọ́ odidi olùṣọ́. Lọ́ba lákòókò àti lówó ti tó báyìí o. Ó ń wá owó. Wọ́n fẹ́ kí n lówó lọ́wọ́. Ṣé irú olùṣọ́ yìí tó sọ pé wọ́n ní pé ní ìsìn àkókò àti lówó lọ́wọ́ ti tó wọ́n ní pé òun lówó lọ́wọ́. Ṣé tí wọ́n bá ní pé wọ́n ní ìdí odidi ẹni? Àwọn tó ń tojú bọlé kiri tó láwọn ń ṣàdúrà kiri tí wọ́n láwọn lọ ṣe àwọn lọ ní ìwẹ̀ odò ọjọ́ 2-3 ṣé wọn ò lè lò wọ́n? Mo béèrè ní o. Tó bá ní kó gbọ́mọ òkókó wá ṣé béèyàn bá ṣe súná ọmọ tó bá ń ṣe naming ceremony tó bọ́ sásìkò yẹn tó bá gbé dání ṣé kò ní lo ìṣẹ̀dá ẹ̀? Tàbí ọmọ kankan wà nínú àyíká tó ń ṣeré káàkiri níbo lọmọ wà? Ọ̀dọ̀ dádì lọmọ wà, ọ̀dọ̀ dádì lọmọ wà. Dádì fún dádì láìkẹ́, dádì ránṣẹ́, dádì ó ti gbé dádì ṣe ránṣẹ́ tó wọ́n tiẹ̀ ti fún àwọn ló gbé 20 naira ní ẹlẹ́wọ̀n àpẹ̀lẹ́ ọkọ mi tí ò mọ nǹkan tó wà nínú ẹ̀, tí ò mọ má jẹ̀mú tó wà nínú 20 naira àbí 50 naira tí wọ́n gbé lé ọmọ ẹ̀ lọ́wọ́ nítorí ó máa fi ìpèrè dádì ni àwọn ló bá dádì di kándù látàárọ̀ olúwa wọn ka sáwọn sómi dádì ló háwó fún gbogbo wọn. Ǹjẹ́ máa ever believe? Inú mi dùn pé gbogbo yàtá jẹ játijọ́ yìí àwa náà máa lówó àtẹlówó. Amen. Ohun tó ṣe mí kàyéfì ní bá gbé bàṣẹ àdé. Wọ́n bá gbé bàṣẹ àdé. Aṣàṣẹlẹ̀ wáyé. Kíni tó fi ń sọmọ lórúkọ yẹn? Pẹpẹ yẹn mo jù ú ẹ̀. Wọ́n bomi síbẹ̀. Ìmọ̀lẹ̀ méje wà ń bẹ̀ náà ní kí n máa ka sáàmù. Èmi ka sáàmù. Àwọn méje náà yí mi ká bí àti ogbó ilẹ̀kùn ṣọ́ọ̀ṣì. Àwọn náà ń ka sáàmù. Wọ́n bá fún mi ní ọ̀bẹ kan, wọ́n bá lẹ́yìn tí bá ti rí nínú omi ẹni kí n gún o. Ẹ gbọ́rọ̀ mi yé nínú church. Jésù Ọlọ́run mi o. Ẹ̀yin tẹ́ máa ń yànda àwọn ọmọ yín kan máa ta fẹ́lẹ́fẹ́lẹ́, wọ́n wà láyìíká, ẹ̀yà jẹ́ kórí yín ó pé. Ọlọ́run ò ní jẹ́ sọmọ nù. Nínú ayé tá a wà yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé. Bíbélì sọ wípé ibi ó ló ń bẹ ní gbogbo ọjọ́ ṣùgbọ́n kìkìdá àwọn tí Ọlọ́run bá mi bá pamọ́ ló yọ nínú ewu. Kò síbi tí ibi ò sí, kò síbi tí ewu ò sí. Nínú church wọ́n gbé bàsíà kalẹ̀, bàsíà ní ṣọ́ọ̀ṣì wọ́n bomi sí, wọ́n ní kọ́mọ ka sáàmù sí, wọ́n dẹ̀ ka sáàmù sí. Wọ́n wá sọ fún wípé ẹni tó bá ti rí nínú omi yẹn kí ló máa ṣẹlẹ̀ sí? Alálàlàlà Ọlọ́run mi ò gbé sókè. Nígbà tí máa rí ṣe ni mo rí ìbùkún sí ẹmu mi nínú ẹ̀ ọmọ yìí ọ̀dọ́ ọmọ ọdún 2 báyìí lọ mo ní rí kankan ó rí kankan kẹ ó ní mi rí kankan ara tó ní sẹ́yìn ṣe abátú bẹ̀rẹ̀ ìkan bá wà ní àgbàlagbà ló fura pé mo rí nǹkan pé tí mo rí ẹ̀mí ò lè ṣe ni ó wá sọ fún kan náà ó ní wó lídà ò ní ṣe nǹkan tẹ́ ẹni kò ṣe ó tó rí ẹ wó lídà ilẹ̀ láti lówó ọmọ ẹ̀ àbí láti bá ti gbọ́ ọmọ ẹ lọ́bẹ̀ padé rí àṣírí ni ó ti tú ní ṣọ́ọ̀ṣì yìí olóńkọrin láti ọmọ ọdún 6 táwọn cm ti bínú lọ tí wọ́n fi lélẹ̀ tán ni mi dá ọmọ èèyàn sáà ní filẹ̀ kábíyèsí ẹ wo àrà táwọn ọmọ yẹn ń dá lẹ́nu èèyàn bá àwọn aṣọ sí máa ti akọrin mi tó bá ti pé ṣẹ́ẹ̀ tí wọ́n rí tí máa ní ọtọ́ ti pé ẹ gbàgbé ìdókò láwọn yẹn dàbá túnde máa fẹ́ pa mí nípa tó sá lórí òkè ọlọ́run kọ́lé lòtún méjì bẹ́ẹ̀ láti wà bẹ́ẹ̀ ọlọ́run tó gbà gbogbo àwọn yẹn náà kú tọ́pọ̀ àdúrà ní kì í ṣagbára ṣẹ́rí láti máa wá ìwàkúwà kiri ìdààmú pọ̀ ń bẹ́ẹ̀ hallelujah kí mo lọ́wọ́ bẹ́ẹ̀ ìdààmú bí mo yẹ ṣe gbogbo ẹ̀ kóòlù nìyẹn tí mo wá bí síbí nínú kòòlù náà òun mo ti sá lọ sí Libya
mo ń bọ̀ ìrìn àjò kan náà wà tó tún rìn ṣe kí mo ní kélekèle ni màá tún play kan fún yín ẹ jẹ́ kí n tún play eléyìí. èmi àti ṣògo ó sọ ṣògo ìkẹta wa lábá lọ fẹ ládàmú agbára lọ abá lọ bá bàbá kan bàbá yẹn oníṣọ méjì nífẹ̀ẹ́. àwọn olùṣọ́ church wọ́n kóra wọn jọ mi mọ nǹkan tó the first person yẹn bóyá mo ti gbé síra wọn mi ìmọ̀gbà tó dárúkọ yẹn ẹ jẹ́ kí n wò ná ẹ jẹ́ kó máa sọ lọ olùṣọ́ ṣògo. bó ṣe rí wa báyìí lọ́ba ní kí lè wá bí ẹ̀yà ajá yìí wọ́n ti ẹ̀wọ́ bàtà wọ́n wọ sùtánà ṣẹlẹ́lẹ́jẹ́ aṣọ ara láwọ̀ o sọ́ọ̀mù ìdájọ́ bá bàbá ẹ̀ ọba mú àwọlé rẹ̀ ó ní kákọ́ ọ̀bọ̀wé tó ń bá ṣiṣẹ́ fún wa tó ń fún alágbára o àní bú baba aláwo ààrẹ ní bóṣù àti àjẹ́ wàánu ẹlẹ́ẹ̀kejì tó ń bá fún wa ní agbára ó ní ìpín tá a máa mú wá sí ibi ọdún Ifẹ̀ tó ń bá ń ṣe wọ́n sọ̀rọ̀ ọdún yẹn fún wa alápadà wá nínú àtọ̀rẹ́ mi ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn ṣògo tí kò wà bẹ́ẹ̀ ó mọ̀ nǹkan tí mo sọ nípa èyí ọ̀rọ̀ ajẹ́ fún àdéjẹ́ tú àwọn aṣọ fi bu aná ẹ mọ̀ wọ́n wà kú àkiri ẹ fẹ́ do lówó bàbá ṣe kí ló dẹ́ mọ̀ bu wa ìwọ tó wà kú àkiri tó kọ́ bá jọ à ń bẹ̀ ẹnu òde òde rọrọ̀ lẹ́sìn náà pásítọ̀ mi tó ẹ pé ìwàásù wọn kì í bè kọlu bí tó ẹ kán kọlu nítorí pé wọ́n ti jẹ́ ń bẹ̀ wọ́n ti mú ń bẹ̀. sórí gbọ̀ngàn kò wá you are not exceptional because tó o bá lè kúrò ní láti ìlú Èkó tó o gba Ifẹ̀ lọ tẹ́ ẹ kóra yín lọ àkọ́kọ́ ẹnìkan ló máa fún yín ládírẹ́sì ibi tẹ́ ẹ lọ ẹnìkan ló máa júwe ibi tẹ́ ẹni tẹ́ ẹ lọ bá fún yín ẹnìkan ló máa tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe máa rìn Yorùbá pọ̀ wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ àwọn tẹ́ ẹ lọ bá wọ́n tó fún yín ní àdírẹ́sì àbí connection sọ́dọ̀ bàbá tẹ́ ló ní sọ́mọ ìnífẹ̀ẹ́ tẹ́ lọ bá yẹn ó máa ní nǹkan kan tẹ́ ẹ ti bá wọn sọ ó máa nídìí táwọn náà fi sọ wípé kẹ́ ẹ lọ ọbẹ̀ torí ẹ̀ ń wá agbára ni why tẹ́yìn ń wá agbára kiri. ṣùgbọ́n ọ̀nà Jésù ni kẹ́ ẹ tọ̀ kẹ́ ẹ gbà. ṣé rí Ọlọ́run dáríjì mi àìsàn gàfúrú láì mọ́ fọ́rọ̀ lọ́rọ̀ gbá mi lẹ́nu o bí wọ́n bá fún wọn lówó ọ̀hún tán tí ó pé ọ̀nà burúkú náà ni wọ́n gbà tí wọ́n fi rí owó yìí bí wọ́n ṣe máa padà jáde síta fún yín nìyẹn o tí wọ́n máa sọ wípé ọ̀nà Jésù ní kẹ́ ẹ tọ̀ ṣùgbọ́n oníkálùkù ló mọ ohun tó jẹ tẹ́lẹ̀ ẹkùn nítorí tí wọ́n bá jẹ́ pé wọ́n gba agbára náà wọ́n gba owó náà wọn ò ní jáde wá sọ fún wa wípé wọ́n gba owó wọ́n gba ọlá wọ́n gba agbára wọ́n gba ipò they will still come out láti máa parọ́ fáwọn èèyàn ni pé kẹ́yìn máa gbàdúrà pọ́lọ́run ló máa ṣe àwọn dẹ̀rẹ́ wọn ò lè dúró kí Ọlọ́run ṣe fún wọn wọn ò dúró de àsìkò Ọlọ́run tí wọ́n fi ń tojú lé kiri débi pé ọmọ rẹ̀ yọ nínú omi tí wọ́n ní kó gún lọ́bẹ kó lù pa kó lè dolówó kó lè dọlọ́lá kó lè dọlọ́lá. ká ní wọ́n bá tiẹ̀ lo nǹkan míì náà wọn ò ní jáde pé nǹkan míì làwọn lò. èmi fẹ́ káwọn yẹn wá máa wà very careful. ẹ̀yin ìjọ Celestial Worldwide náà ẹ máa check àwọn olùṣàyàn ẹ máa fẹ̀mí ṣánà lórí ìgbésí ayé wọn mọ́ọ̀sì wọn ìgbésí ayé ẹlòmíì ò ta sánsán o. ó tiẹ̀ ṣe wípé gbà mí gan máa ń wà ẹni téèyàn bá tiẹ̀ máa fojú tó bá ṣe kíní kan ò jẹnu agbá. torí ta la fẹ́ mọ̀ pé ó clean tó máa fẹ̀mí ṣọ́nà fún irú àwọn èèyàn báyìí irú wọn pọ̀ nínú ìjọ Celestial irú wọn pọ̀ nínú àwọn ìjọ míì ìbáyẹn tí ì ṣe jẹsẹ̀ kódà ìjọ aláṣọ ara gan tí wọn kì í wọ aṣọ white yẹn irú wọn pọ̀ nínú ẹ̀ tí wọ́n mọ̀ gba agbára kiri nínú ayé kan náà ìta wà ní gbogbo ẹ̀ tí ń ṣẹlẹ̀.
odidi nígbà tí odidi wòlíì tó lọ́lọ́run pé òtíṣẹ́ ò bá lè dúró di àsìkò Ọlọ́run mú kí ló fẹ́ káwọn ọmọ ọjọ́ ṣe tí pìlẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́ tó ti wọ́ wá ó ní amókun ẹrù ẹwọ́ ó ní òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀ àti sàlẹ̀ ló ti wọ́ wá nínú àwọn ẹgbẹ́ òkùnkùn yẹn nínú àwọn agbára ẹ̀mí òkùnkùn nínú àwọn iṣẹ́ ẹ̀mí òkùnkùn tó bá gbà ibẹ̀ náà ni wọ́n láwọn ti ń fi pẹpẹ lélẹ̀ wọ́n ti ń fèjọ lélẹ̀ fún yín lẹ́yìn ó lọ bẹ̀ lẹ́lọ́mọ wọ́n sì dùn mẹ́ ẹ̀rí bọ́lọ̀ ní ṣàánú wa tó bá tó stage kan bóyá láàánú mọ́ ọkọ inú yàrá wa ìwọ ló ṣàmọ̀ pé wo bóyá wo ló kọ́lé ìwọ ló mọ tó fi ṣe pé lẹ́ṣẹ́lẹ̀ bóyá o sì rẹ́ǹtì ló ti mọ̀ pé inú yàrá ẹ̀rí ò ní nǹkan kan mẹ́ bóyá ló ní káyọ̀ kò ní mọ képe Ọlọ́run rẹ̀ tó bá ti lè mọ̀ képe nígbà tí ilé ayé bá wá kún fún ẹrù tí ẹ bá ń gbọ́ tí ọ̀rọ̀ jáde lẹ́nu àwọn wòlíì tó dàbí pé ẹ̀ ń wọ́rọ̀ fìmù tó ń jáde tó dàbí pé móvì bẹ́ẹ̀ ni lè sùn nínú ayé gbogbo tá a máa ń rí tó máa fi ń ṣe fíìmù yẹn ìgbà mi máa ń wà mo máa ń rò pé àròsọ ni wọ́n kàn máa ń ṣe kí ni wọ́n kàn máa ń pákéjì ẹni ká sọ pé ìkankan mi ò lè ṣẹlẹ̀ tí wọ́n kàn máa ń sọ pé àtìwú ìṣẹlẹ̀ pé kó torí kó lè járe kọ́gbọ́n ká máa fi kẹ́kọ̀ọ́ ni. ọmọ ìṣẹ́ pé máa tó ń sọ̀rọ̀ yìí èmi ò rí bí ẹni tó sọ pé ó ń sọ bí testimony ìrìn àjò mi ní kí ni mo ń rí bí ẹni tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ti ṣe ní kọ̀rọ̀ èyí tó ṣe sọ ló máa sọ yìí èyí tó bá jẹ́ pé ó ti lo àwọn nǹkan kankan títí méjì ò gbọ́dọ̀ gbọ́ ò gbọ́dọ̀ bá lẹ́nu ṣé yóò padà sọ pé òun ṣe ni ẹ mọ̀ tanra yín ìwọ̀nba ìtẹ́ ń gbọ́ gan yìí ṣó yẹ kó jọ ọlọ́lọ́ wòlíì tá a bá sì ń sọ̀rọ̀ àwọn celestia a ní ẹjẹ́ kára ẹkẹ́ ni wọ́n mọ̀ sìn lára yín ẹnu òkè sìn lára yín àfi bí afọ́kèémù àti ẹ̀dùpẹ́ wọ́n lọ́mọ tó sọnù tóbi sàmì wọ́n ti rí ọmọ yẹn máa celestia yẹn bá gborúkọ láyé olùṣọ́ yẹn bá gborúkọ ó máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́n ọmọ kúrò lákàtà yín nínú ṣọ́ọ̀ṣì ẹ lọ́mọ sá lọ ẹ kó fóònù ẹ̀ dání ẹ dọ́dọ̀ ọlọ́pàá ọjọ́ kẹrìnlẹ́ tó lọ bí ọjọ́ kẹrìnlẹ́ tó lọ sọ́dọ̀ ọlọ́pàá ohun tó ju yín rí pàǹtí ẹ̀yin náà lẹ́jọ́ ju yín rí tí wọ́n bá pariwo síta ó ṣeé ṣe kọ́ máa rọmọ náà mọ́ ọmọ lọ rọmọ lọ sí police station lọ́jọ́ kejì kẹ́ lọ kó fóònù ẹ̀ lẹ́pẹ́ fóònù àti chájà rí ọmọ kan ṣe báyìí lọ́tọ̀ tìgbà tí ìyá ẹ̀ sọ pé fóònù ọmọ ọ̀nà rẹ̀ lọ́wọ́ ó dáa àwọn kankan wà téèyàn ò bá tètè ní tó bá lẹ́mìí ìfúnra ẹrù tí ì ṣe ti ọmọ aláyà dìlé lórí ẹrù tí kì í ṣe ti ẹlòmíì ọmọ aláyà dìlé lórí. ẹ̀yin ìjọ Celestial Church of Christ àsìkò wà àsìkò ti tó kẹ́ ẹ láròjinlẹ̀ ìgbà tí wọ́n ní wọ́n wá tóbi Samuel gbogbo àwọn speaker tó jẹ́ ti Celestial yẹn tó ń lọ Celestial Church tó jẹ́ Celestial speaker mélòó nínú wọn ló jáde ló sọ pé àwọn ọmọ bá wa wá o àwọn wòlíì ìṣẹ̀lẹ̀ tó yẹ kẹ́bẹ́ àdúrà lẹ́lọ gbà bóyá ètò kan lẹ́lọ tèmi máa tèmi ṣe pé àwọn ò gbọdọ̀ sọ church wa lẹ́nu irọ́ olùgbà tí káníwọ̀n ọ̀rọ̀ ọmọ yẹn báyìí tí nǹkan bá wá boomerang tán tó wá fọ́ yẹríyẹrì yà máa jáde pé wọn ṣe cover up fún Celestial mo lè sọ pé èmi ò kí n cover for anybody Wahab èmi ò kí n cover for anybody o I don't cover for people tẹ́ bá ṣe nǹkan tó dáa then I will say it tó wá kù díẹ̀ káàtà I will say it àìmọ́ òun àgbègbè lẹ́nu. níbo ló ti ń ké pe Ọlọ́run tí irú Ọlọ́run wo ló ń sìn kó o má lọ ṣọ́ọ̀ṣì gan kó o má mọ Ọlọ́run gan rárá ó máa ń sàn ju pé kó o tún wá lọ mọ kí àwọn fọ́sìsì àìrí kan kó wá máa tún máa darí ayé rẹ̀ ṣe bá lẹ́ni tí èèyàn lọ ṣọ́ọ̀ṣì tí èké rùn ayé ọ̀pá rẹ̀ ìlú èbó tá a wà ẹgbẹ́ láwọn èèyàn tẹ́ pé wọn ò tiẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run wà wọ́n mọ̀ pé sáyẹ́ǹsì lásán ni ṣùgbọ́n lòun dá wọn sí wọn náà jẹ wọn mọ wọ́n dẹ̀ jẹ́ èèyàn láyé àkú tí ẹ mọ̀ ibi tí gbogbo wa lọ lọ́jọ́ kẹyìn ní tí a kà nínú Bíbélì àti Kùránì làmúdání ó ládìmú
ó la ní ìgbàgbọ́ nínú ẹ̀ ṣùgbọ́n ta ló lọ tó bọ̀ọ̀lì tó wá jíṣẹ́ fún wa ṣùgbọ́n nínú ẹ̀ náà a ṣe ní ìgbàgbọ́ pé Ọlọ́run bẹ̀ yẹn láti mú ìbẹ̀rù wá ní ayé wa because the Bible says that the fear of God is the beginning of wisdom. Láti máa fi ṣòdiwọ̀n ayé wa ó máa ń dùn mí wípé àwa tá a mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a mọ̀ Bíbélì tá a mọ̀ ká tó mọ̀ fi wàásù ìgbé ayé wa nígbà míì ó mọ̀ ń dájú àwọn tó tẹ̀ láwọn wá mọ̀ ti fún tẹ̀dọ̀ Bíbélì lọ pé àwọn fi ń wàásù ẹ̀yin tẹ́ mọ̀ wàásù lórí pẹpẹ ẹ máa bọ́ sórí altar ẹ máa sọ pé Olúwa báyìí lolúwa wí ẹ máa sọ pé gbàdúrà máa sùn kíní kan má lo ẹ̀mí òkùnkùn ẹnìkan irú yìí kò yẹ ká máa bá yín nínú bẹ́ẹ̀ náà ráàrò obìnrin mi tó yẹ pé yóò ṣe nǹkan oṣù ẹ̀ tó bá ṣe nǹkan oṣù tán yóò tún mú aṣọ yóò kà pẹ́tẹ́pẹ́tẹ́ yóò mú lọ sí ṣọ́ọ̀ṣì fún ìyàsí mímọ́ irú àwọn wòlíì yóò mọ̀ tó yẹ aṣọ sí mímọ́ èso nínú ṣọ́ọ̀ṣì táwọn ẹ̀mí òkùnkùn nínú ṣọ́ọ̀ṣì tẹ́yìn ti ń jọ́sìn tẹ́ ẹ sọ wípé ẹ̀mí Ọlọ́run wà nínú ẹ̀ ó yẹ ká ẹ mọ̀ wípé inú ṣọ́ọ̀ṣì yẹn kò sẹ́ni Ọlọ́run kankan mẹ́ because ẹ̀mí Ọlọ́run kì í gbé lóródòdò irú ẹni tó ń kà bòròbòrò nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ń ka sáàmù sómi tó kọ náà ti gbogbo wíńdò pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn táwọn agbára ẹ̀mí òkùnkùn àwọn kọ́ọ̀tì yẹn tí wọ́n sọ wípé wó lè dá wa. Ọlọ́run ló màmá ẹ tó ń sin mi o yẹn mi sí ààrẹ kẹrin God bless you ṣé ẹni pọ́nlọ́ ló mẹ tó ń sin òun irú Ọlọ́run wo ló ń sìn. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí olùṣọ́ Osele ń sọ. Thank you so much. Yẹ́misí, God bless you. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wò ní fẹ́ sọ. Ti ní wà, hallelujah. N bá fẹ́ ṣògùn owó. Ìṣọ́ọ̀tì ló pọ̀ mo bá ní ó yẹ kí n ṣògùn owó bíi méjì mẹ́ta. Ni mo bá lọ ṣiṣẹ́ yìí. Fúlàní lẹ́ni yẹn, wọ́n bá ṣògùn owó. Nínú pósí la gbọ́ ògbówó yẹn sí ọ̀rẹ́ mi sójà kan ó ti kú nísìn tó lọ ṣe kú nísìn mi fún mọ́tò 504 táwọn sójà máa ń lòun tuntun láti lọ gbé pósí yẹn àwa gbé inú yàrá mi ní kò lórí. Ìkòròdú ọ̀gá mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀ nú ayé mo sọ fún yín pé bí mo ṣe ń gbọ́ kínní kò dàbí pé olùsọ ìpinnu pé ṣọ́ọ̀ṣì ní ti ń sọ̀rọ̀ kò dàbí pé ó ń ṣe testimony ó dàbí pé ó ń kà lójú tèmi ni olùṣọ́ Adeolu yìí ti ìjọ Ayọ̀olúwa Ìkòròdú parish ó dàbí pé ó ń kà ní. ṣé ẹ mọ oyè ẹ mélòó tó ti attempt láti dolówó ṣé ẹ mọ oyè attempt ẹ tó ti ń ṣàlàyé fún wa sí ṣé ẹ mọ ìrìn àjò ẹ nínú ayé. ṣé ẹ ti mọ ìrìn àjò ẹ nínú ayé gbogbo tó ń sọ yìí. Ẹ̀rù sì ń bà mí gan wọ́n ní kí ìtàn lára kó mọ̀ kó páyì Ọlọ́run tún wá fẹ́ ṣògùn owó bíi méjì mẹ́ta ó nínú pósí ni wọ́n ṣe fún bó ti yẹ pé kò sọrú àwọn èròjà tí wọ́n lò. Mama Joy, God bless you. Arákùnrin yìí olùṣọ́ Adeolu ti ìjọ Celestial Church of Christ Ayọ̀olúwa parish ní Ìkòròdú ànímọ̀sán tí wọ́n fi ń pilẹ̀ ògùn owó kí wòlíì ṣọ́ọ̀ṣì wòlíì ìjọ tó fìjọ lélẹ̀ tó tẹ́ pẹpẹ àbí ṣé pẹpẹ náà ni tó tẹ́ pẹpẹ ìjọ kó wá máa sọ fún wa wípé òun fẹ́ ṣògùn owó sà orí kò ń ṣògùn owó bíi méjì mẹ́ta wọ́n wá lọ sọ́dọ̀ bàbá yẹn nísẹ́yìn wọ́n lọ ṣògùn owó yẹn wọ́n ṣe é sínú pósí. Bàbá yìí máa ń ní counterpart gbogbo nǹkan tó ń ṣe yìí ó máa ń ní àwọn friendship in crime o tó jẹ́ pé wọ́n jọ ń ṣe ó lè sọ pé mi àti kinní kan lájọ lọ àwa mẹ́ta la lọ sí ọ̀dọ̀ kinní kan so wọ́n jọ kóra wọn jọ tí wọ́n jọ ń rin àwọn ìrìn àjò burúkú yẹn ni àwọn bàbá ẹnìkan nìyẹn àwọn ọkọ ẹnìkan nìyẹn àwọn wòlíì ẹnìkan nìyẹn àwọn kòríkòsó dádì hello good morning mo lálà àlá tí mo lá ìṣàánú mi ẹgbẹ́dúrà fún mi àyà mi ṣe gúlẹ̀gúlẹ̀
bí mo ṣe ń lálàá ní kíní kan kọ́rọ̀ ọkọ ẹ ti ṣe péré dádì ẹ wò mi àtọkọ mi nígbà tó ní òun fẹ́ ṣe mo ní rárá mo ní kó má ṣe mi láṣọ wò mo ní mò ń gbàwẹ̀ tẹ́ fún mi ni ṣé mọ̀ pé ní kí n gbàwẹ̀ àtàdúrà wọ́n ní kó lọ yan àwẹ̀ kó gba bíríbírí kó gbàwẹ̀ ọjọ́ méje ó sì mọ gbà wá láwọn fi bí para ẹ̀ ní. ó fi ebi ó fi para ẹ̀ ní. Àkọsílẹ̀ mú bọ̀, God bless you sweetheart, thanks for joining us. Ó fi ebi ó kò fi para ẹ̀ lásán ó fi ebi pa inú. Ọlọ́run kọ́ ló yàn fún ẹ. Àwọn ẹ̀mí òkùnkùn yẹn náà wá ṣọ́ọ̀ṣì ẹ mọ́ gbàgbé o wípé àwọn kọ́tìsì yẹn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òkùnkùn ṣe rántí kó sọ pé wọ́n ka bíbélì wọ́n gbómi sílẹ̀ wọ́n gbómi nínú ṣọ́ọ̀ṣì wọ́n wá yí ipò àwọn méje wọ́n ka bíbélì sí inú omi yẹn, so they are there and you are in the church o dẹ̀ ló ń gba àdúrà ó fi ìrìn àjò ẹlẹ́lọ́ lọ́wọ́ ó wá gbórí àwọn ọmọ ẹ̀ ló pariwo wọn ló mú fọ́tà ọmọ ẹ̀ síta lórí Jésù Ọlọ́run mi. Àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn ò ní ìmọ̀. Ọlọ́run ọba má jẹ́ sọnù kí n tó sọnù. Ọlọ́run o má jẹ́ ṣègbé tọmọtọmọ ṣàánú fún mi. Ẹ wò mí kò sí béèyàn ṣe lè rìn kórí ó má mì o àlè rìn kórí ó má jì ká máa gbàdúrà fọ́lọ́run ni kó ṣàánú fún wa. Ó yá oògùn owó yìí ni o wọ́n ó yá. Ìyàwó mi ò mọ. Ìyàwó rẹ̀ mọ́ ẹ̀yin obìnrin ẹ pẹ̀lẹ́. Ẹ lọ wá bẹ́ẹ̀ di yín wo ẹ̀yin obìnrin. Ìyàwó mọ̀ wọ́n ti arrange ìyàwó tí a fù. Ìgbà tí ìyàwó fi dé láti tí a fù wọ́n ti gbé kinní sábẹ́ bẹ́ẹ̀dì. Àwọn obìnrin Ọlọ́run obìnrin mi ò mọ̀ kò mọ ibi tógun ti ń jà. Ẹ lọ tún bẹ́ẹ̀dì wò ẹ lọ gbé mátrasì wò má trust anybody, trust no one. Don't trust your husband. Mi ò sọ wípé ó lè ṣe àbí ò lè ṣe. You can say this is the man that called himself a man of God. This is the man that called himself a prophet, a true prophet of God, a true. Ẹ bá wa pa WhatsApp. Ó ti sọ fún mi ẹjọ́. Hey, God bless you. Mọ̀mí Ọlámídé Kúlàlà. Ẹ bá mi pa WhatsApp, please, on TikTok. That is what I'm talking about. Àwọn èèyàn tó gbé ara wọn. Àwọn èèyàn tó gbé ara wọn ní ènìyàn Ọlọ́run. Ìyàwó òkúkú mọ́ ẹlòmíì wà bó ṣe máa sọ wípé I trust my husband. My husband tó bá kúnlẹ̀ tó bá gba àdúrà báyìí láti àárọ̀ ó lè gbàdúrà for 7 hours. Inú ayé yìí náà láti rí ìkan nínú àwọn olùṣọ́ àgùntàn tó jẹ́ pé tó bá dárúkọ pásítọ̀ yẹn everybody máa sọ pé pásítọ̀ rẹ o, tí everybody bá máa wárìrì níwájú Ọlọ́run tó bá sọ̀rọ̀ báyìí ilẹ̀ á sì mì tìtìtìtì. Nígbà tí ìránṣẹ́ yìí máa kú ìlú Àbújá ló kú sí, wọ́n gbé lọ hospital ni. Àwọn ènìyàn Ọlọ́run kọ́kọ́ ra wọn jọ pípọ́n lọ síbẹ̀ kọ́kọ́ lọ rè gbàdúrà fún láti kàn. Ìgbà tí wọ́n débẹ̀ kọ́ gbàdúrà fún un tí Ọlọ́run fi hàn wọ́n ó lágbára púpọ̀, wọ́n yọ lẹ́yọ kọ̀ọ̀kan ni. Àwọn kan ò tiẹ̀ lọ rárá. Ìgbà tí Ọlọ́run máa jẹ́wọ́ títóbi rẹ̀ ó jẹ́ kí ó fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run wá lọ ohùn ẹ̀ ó lọ ahọ́n ẹ̀ ó lọ ahọ́n pásítọ̀ yìí ó lọ kò jẹ́ kó lè sọ̀rọ̀ dáadáa títí tí ẹ̀mí tó fi bọ́ lára ẹ̀. Ṣé ẹ rí nígbà tí wọ́n padà délé? Ṣé ẹ rí yàrá tí dáàdì ti máa ń ṣe Bible study? So jẹ́ pé tí dáàdì bá ń gbàwẹ̀ pé àti dáàdì ń gbàwẹ̀ lọ́wọ́ dáàdì ń study wọ́n ní wàásù lónìí dáàdì ń study lọ́wọ́ kò sẹ́ni anybody ò kí lọ disturb dáàdì bẹ́ẹ̀ dáàdì ibẹ̀ ilẹ̀ mímọ́ ni. Nígbà tí wọ́n ṣílẹ̀kùn gbogbo ẹ̀rín tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ báyìí ni bí ilé Ògún. Àṣẹlẹ̀ agbára ni.
ṣí ẹni tí gbogbo èèyàn wá rìnrìn fún tó pé prophet of God àwọn protocol a máa sáré tó bá lọ níwájú báyìí wọ́n máa gba báàgì tó bá ṣiṣẹ́ ìyanu fire Holy Ghost fire ó yá sọ pé fire. Mi ò ní kọrin tó máa ń kọ tí n bá kọrin yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mẹ́ni tí mò ń sọ. Tí gbogbo èèyàn máa wá rìnrìn tí wọ́n máa gbọ̀n fún at the end of the day títí dìsìn àwọn tó mọ̀ wọ́n sì fọwọ́ bò mọ́lẹ̀ ní ṣọ́ọ̀ṣì yẹn exist kò kàn rí bí ìgbà kan mọ́ mi àní sọ̀tọ̀ púpọ̀ lórí ṣọ́ọ̀ṣì yẹn tó rẹ̀ fúnra. Ẹ fúnra ó sì láìkì orin kíkọ. Gbé ọ̀rọ̀ ẹ̀tàn Jésù lọ, gbé ọ̀rọ̀ ẹ̀tàn Allah lọ, má fi àgbẹ́kẹ̀lé ẹ sáré ènìyàn nígbà òfin tí ara ẹ gbọ́ torí asán ni. Kọ́kọ́ yọ 120,000. Ó kọ́kọ́ yọ 120. Ọkọ̀ fọ̀tí mọ̀ pèsè. Pásítọ̀ ń Ọjọ́ kọ́kọ́. kẹta ọyọ 120,000 ṣe àpọ́jẹ́ 240. Ẹ̀mọ́ ló mọ́ dáhùn ládùúgbò yòówó dé. Ẹ kú. Gbogbo ará àdúgbò yẹn dáná. Owó ti dé. Jọ́kẹ̀sán kò yọwó. Jọ́kẹ̀wá kò yọwó. Ṣe nínú ilé ń gbóná. Àṣẹ́mi nìkan lé ń gbóná mọ́. Bí n bá sùn, wọ́n máa gbé mi dó lórí bẹ́ẹ̀dì. Ìyá mọ́mì mi wá lánàá. Nígbà ọ̀tá mi ṣaláìsí. Bàbá wa ṣèkò kí olúkìlọ̀ ọkọ̀ ọmọ mi bó ṣì ní o. Tí n bá dẹ̀ ti dára àwọn ni wọ́n máa ń pè bó ṣì ní o. Lọ́dẹ ní abá tẹ̀ mí lọ síbẹ̀. Bàbá yẹn wá ṣèpèsè lọ́hùn bó ṣe wá parẹ́ níbí. Ẹ ṣe bí mo tó jáwọ́ n ò jáwọ́. Mo kọ̀ntínú láti máa wá owó. Hallelujah. Mo wá lọ bá bàbá kan. Olùṣọ́ àgùntàn kan ló mú mi débẹ̀. Olùṣọ́ àgùntàn ìdájí fẹ́ ṣe. A ti parí gbogbo ètò. Pause. Ọlọ́run ò jáwọ́ ó tún wọ́n ó ní tó bá ti dáràn ó ní ṣé ìyá bàbá òun ló lọ mọ́ pé so àwọn náà nínú ilé wọn wọ́n mọ̀ pé kì í ṣe wòlíì gidi bẹ́ẹ̀ ni torí tó bá ti dáràn màmá yẹn ni ó lọ pè tí wọ́n fi yanjú ọ̀rọ̀ pósí yẹn ó tún wá ṣe kí ni òun àti ànádá wòlíì mi ó ní kódà inú ṣọ́ọ̀ṣì ẹ̀ náà ti fẹ́ ṣe Celestia kí ló dé ẹ bá wa mójú táwọn olùṣọ́ yìí ẹ̀yin káànù àkàlà tí ẹ̀fẹ̀ pé gan ló pa káànù gan báyìí. ṣọ́ọ̀ṣì yẹn ẹbí àdúgbò yìí ló wà ẹ̀yin ará Ìkòròdú Ayọ̀olúwa Celestial Church of Christ Ayọ̀olúwa ní Ìkòròdú ẹ má wọlé màdárúkọ street tó bá wà fún yín máa ń wo kíní yẹn dáadáa. Adeola Adepoju, God bless you. Mímí dòredo. Wọ́n ti gbẹ́lẹ̀. Adeola. Àwọn àtẹ̀lé lórí wọn ní kíní kan yóò jí mi lóru. Pé tó bá ti jí mi, pé tí n bá ti sọ kọ̀ǹfàmù ni. Mo bá sùn. Ṣé bí kí ni ẹ̀ṣẹ̀ dàkún báyìí? Mo sọ pé mo fẹ́ ní owó, mo fẹ́ ní ọlá, mo fẹ́ lẹ́mìí kíkùn, ọmọ tó pọ̀, òkìkí, mo fẹ́ ní owó, mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì bíi 50, báńkà. Kí ni ẹ kàn fi ìpátá inú mi báyìí ni? Ṣé ìgbà tí máa wo òkè yóò ga tó 5-story building sílẹ̀? Ẹ̀ṣẹ̀ ẹranko lẹ́ṣẹ̀ rẹ̀. Ṣé bí ìfẹ́ ẹ̀ta mi báyìí? Wọ́n kàn lọ lu géètì ilẹ̀ àmì ẹni gbà. Ilẹ̀ àánú ṣọ́ọ̀ṣì náà yẹn. Wọ́n wá sọ fún mi pé tó o bá tún gbégbèsè ẹrú ẹ̀ òun ọ̀pọ̀ ṣé bá ti sọ fún ẹ báyọ̀ Olúwa tó fún ẹ gbọ́ the second message ṣé bí ààyè èmi Ọlọ́run ṣe kí ni o tó fún ọ. Mi ò mọ̀ tó dáwọ̀ kó tó tẹ̀síwájú ṣùgbọ́n jẹ́ sọ yẹ kí n dúró ṣé wá ní gbogbo tí mo fẹ́ fi agídí ṣe hallelujah. Láńlẹ́dì mi tí mo gbalé lọ́wọ́ ẹ̀ làbúlé àgbọn amúnironú nìyá yẹn kí mo gbórúkọ rẹ̀.
ní kan bá fún mi níṣẹ́ kan kí n lọ ṣe. ọ̀rẹ́ wo ló ní. wọ́n lè ṣe iṣẹ́ ìwọ́n lè kọ́ ilé mọ́kànlá ọdún kan ṣoṣo mo kọ́ ilé mọ́kànlá ṣé mo wá parí ilé mọ́kànlá tán. ṣọ́ọ̀ṣì ibùdó agbára ni mo lọ ní ẹ bá mú mi síta. hallelujah. sórí gbogbo tó kọ́ òun ọlọ́run mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ débẹ̀ mọ́ o sì gbọ́dọ̀ gbówó lé bẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ yà ń bẹ̀ pé wọ́n ló ní o sì gbọ́dọ̀ kí wọ́n níbẹ̀ mọ́. ẹ̀gbọ́n ohun tí o fi àjò yẹn ṣe gbogbo tí òkun yẹn gbé wá ní owó àti ilé gbogbo ẹ̀ ló parẹ́. hallelujah. ṣé nígbà tí ìwà ṣe kankan wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mo mọ̀. pẹ̀lú gbogbo orin àjò yìí pẹ̀lú gbogbo orin àjò yìí ló wá sọ wẹ́rẹ́wẹ́. ní sùúrù bàbá ẹja analyse yín jàre ká tó tẹ̀síwájú tó náà lákòókò púpọ̀ ẹ jẹ́ ká sọ pápápá. ẹni tó bá fẹ́ pè ní àkókò láti pè wọlé torí ká lè gba ìpè bíi mélòó mẹ́ta a máa play a máa fi ṣaláfibọ̀ ni. máyì ni wọ́n fún òun ní iṣẹ́ kan kó ń lọ lò ó tún tójú bọlé ni o wọ́n fún un níṣẹ́ iṣẹ́ yẹn wá lòun wá kọ́ ilé mọ́kànlá ó ló wá sọ fún òun wípé ilé yẹn wọ́n wá padà létà tó ti kọ́lé yẹn tán tínú ẹ̀ ti dùn tówó ti dé tán láti dé o wọ́n ní kó o má débẹ̀ mọ́ kó o má kílèmù ẹ̀ mọ́ kó o má débi ilé yẹn mọ́ kó o má ṣe kinní kan sílé yẹn mọ́. ó wá ṣàrí pé gbogbo ohun tó ń kó jọ ilé nìkan kọ́ lẹ fi owó yẹn kọ́ ilé ni wọ́n ní kó o má débẹ̀ mọ́ àwọn tó ń bẹ nínú owó tó ń bẹ nínú báǹkì ńkọ́ àti pé nàìjíríà tá a wà yìí bí ilé ayé ṣe wà yìí kéèyàn tó kọ́lé mọ́kànlá irú iṣẹ́ wo wá nìyẹn ẹjọ́ ẹ já wa sí ilé mọ́kànlá báwo lẹ ṣe kọ́ irú iṣẹ́ wo náà fún yín ẹ dẹ̀ sọ pé kò sí odidi ẹni kò yé mi o àbí ṣe fún wa ní fàbù ni ṣó rí ìṣà ṣó pọ́síbù ṣé ìṣe pé bàbá yìí fún wa léèrí jẹ ṣé ìṣe pásọdún tí ń wọnú ọ̀rọ̀ yìí àwọn ẹni tí tójú wọlé jìnnà tójú wọlé ẹran núrù ẹ mọ bínú bọ̀dà núrù bá wà lórí ètò yìí ẹ wá ń kọrin pé Jésù tó fún yín nígbà tẹ́ ẹ ti rìn kiri gbogbo ìrìnkiri dolé ayé tẹ́ ẹ ti wá lówó lọ́wọ́ ẹ wá jáde pé ẹ ti wá ayé lọ ẹ ti wá rí ayé ẹ wá. iṣẹ́ òun lẹ wá ṣe tẹ́ ẹ ti wá rí. nígbà tí mo wá jáwọ́ láti máa wá oṣó òkè kiri Ọlọ́run á bless mi. báwo ló ṣe bless yín. bless àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa rí láyé orí pé mo sùn sínú yàrá mi ẹnìkan pè mí. ta ni. orí mo ṣiṣẹ́ fún orí mi sí mọ́. àwọn àlùjọ̀dún ti dé o. èmi náà sọ ṣé ẹ gbọ́rọ̀ ó ní mo ṣiṣẹ́ fún òun rí mi ò sì mọ̀ àwọn oṣólẹ̀ yẹn ni o àwọn àlùjọ̀nú yẹn ni o wọ́n ti ṣiṣẹ́ pọ̀ rí tí wọ́n ti jọ múlẹ̀ torí káàdì kan kó má fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ́ o torí rẹ̀ ò ṣẹlẹ̀ rí o wàá ṣiṣẹ́ ni níta máa ń wò nu fíìmù ta máa ń gbọ́ ni pé wọ́n gbówó dé wọ́n gbé nǹkan wá àwọn àlùjọ̀nú gbé nǹkan wá táwọn àlùjọ̀nú bá gbé nǹkan wá ẹni yẹn wà nínú ẹgbẹ́ burúkú ni èmi ò ní ìgbàgbọ́ pé kinní kan wà lóòrùn mọ̀ sọ̀rọ̀ lọ. ọjọ́ kejì ló gbówó dé 5 million. mo tilẹ̀kùn ní yàrá ibi tí ní ṣọ́ọ̀ṣì wọ́n máa tilẹ̀kùn mọ́ ní ẹ̀mí ní máa sọ̀rọ̀ lọ́wọ́ ẹ má wọlé àṣìṣe tó le. mo kàwé ẹ̀mí ìwọ̀n kà mo kàwé ìwé tó kọ̀ bẹ́ẹ̀ mo sọ owó ẹni mo ti gbó òkú ẹ̀ rí ọ sàrọ̀ lórúkọ ẹ̀ bọ́ mi ò mọ́ mọ́. ta ló gbówó wá. báyọ̀ kan bàtó pípé mi ń bá lọ ra mọ́tò mo wá bọ́ gbòòrò. ìdáwọ́ nínú gálàdì àbí. tẹ́ ẹ̀ bá gáìdì ẹ̀ gbogbo nǹkan tó bá ṣe ló máa jẹ́ ẹ̀ṣẹ̀ kò ní mọ̀ pẹ̀ṣẹ̀ ni mo ṣe bọ́ gbòòrò nù. àtúntẹ̀ ni mo tọ́bẹ̀ ká nù ní wálé owó ti dé owó burú àìní ni tó bá lówó mà kó o ṣe control ẹ tó ti lówó ṣe control olówó kí ló sọ fún ìwọ ọ̀dẹ ni bí mo ṣe lọ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n tún pẹ̀lú ẹ̀yọ oṣù méjì ó ní ṣọ́ọ̀ṣì mẹ́kọ́ mo ní ní ṣọ́ọ̀ṣì ó lóò lè má bá mi rìn kí n má ní ṣọ́ọ̀ṣì pé ọ̀rẹ́ mi tó gbó wá nítorí ó tún gbé wá ó tún gbé 10 million wá
ọ̀rẹ́ mi tó gbówó wá jó ní ó tún gbé wá. mi ìwé kankan mi ìlò kankan mi ìní kankan tí mo fi láwọn nǹkan tí mo rí lẹ́nu gbogbo tí mo fògùn yẹn kó jọ mo parẹ́ ìtí Ọlọ́run fún mi fúnra ẹ̀ ló wà. ní sùúrù ibi tó ẹbẹ̀rẹ̀ àti máa pọ̀ sí nìyẹn. Ọlọ́run ò lo kankan òun ò jẹ́ kankan òun ò ṣe kankan ó lóun wá ní owó ọ̀hún iṣẹ́ wo ni wọ́n ṣe tí wọ́n fi ní owó kọ́ńtíráàtì wo ni wọ́n gbà tí wọ́n fi rí owó wọ́n wá ń gbé owó wá àwọn ló ń gbowó wá. Ẹ má jẹ́ kẹ́nìkan kó tàn ẹ́ má dúró nídúró wípé àwọn kan ń gbé owó bọ̀ wọ́n wá kanlẹ̀kùn wá owó máa dé láti ibì kan wá gbé owó wá. Níbo lẹ ti rí rírú ẹ̀ tán ti ń gbé owó wá. Ṣé ẹ mọ oṣólẹ̀ oye oṣólẹ̀ tó ti kà tó ti sọ pé òun ṣe. Ṣé ẹ mọ iye ìrìn àjò tó ti rìn nínú ayé lórí ipò lòun fẹ́ lówó. Fídíò yẹn ṣì kẹyọ kan mo máa play ẹ̀ lọ́la àmọ́ máa play ẹ̀ nírọ̀lẹ́ tí bá ti dé bí a bí between 4:30 ẹ jọ̀ọ́ ìpàdé mi tó bá ti di 9:30 lálẹ́ gbé sáré lọ bí iṣẹ́ kan máa dé láìpẹ́. Gbogbo kínní ṣáká máa jẹ ní ìjọ tẹ̀yìn ti ń sùn ó di ẹ̀mélòó tó sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dé ṣe kẹ̀kẹ̀kẹ̀ tó dẹ̀ gbé owó wá tó gbé báàgì wá láì ṣe pé ó tójú bọlé láì ṣe pé owó ọṣẹ àwúre àbí owó ọṣẹ oṣólẹ̀ àbò lọ join àwọn agbára kan. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ ìyá a lè rí mírèkù yẹn ẹ sọ fún mi wọ́n kàn dédé gbówó yẹn dé gbàngàn láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ láì gba contract. Ṣé possible ni fẹ́ ká pe àkíyèsí ara wa. Bísínẹ́sì wo ló ṣe o adá fún ẹ jáwọ́ nínú jálàbí kan lélẹ́yìn náà kan jáwọ́ nínú ẹ̀. Bísínẹ́sì wo ló ń ṣe ọjà wo ló gbé sílẹ̀ tó ń tà. Ṣé ẹ ti rí ẹ má jẹ́ ká máa forí wórí ìwọ ikọ̀ náà ló máa jókòó nínú ọgbẹ́ Ọlọ́run ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi orí mi níjọ́ tí mo ti ń bẹ̀ ọ́ orí mi má sùn orí mi má ṣe kíní kan mi ò lówó lọ́wọ́ mi ò ṣe kíní kan ìwọ inú wa máa pariwo ní gbogbo ìgbà. Níjọ́ tá a ti ń pariwo èmi àti yín láì ṣe pé o níṣẹ́ láì ṣe pé o ṣàbọ̀. Ǹjẹ́ o ti pàdé ẹni tó máa gbówó wá fún ẹ tó mọ̀ rí láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ láì ṣẹ́ ní tì tó dẹ̀ gbówó wá fún ẹ tó rí rí tó ṣẹlẹ̀ rí ẹjọ́ tó bá ṣẹlẹ̀ rí sí ní ẹjọ́ ẹ sọ fún mi. Irọ́ bàbá irọ́ èmi gbàgbọ́ pé irọ́ lárákùnrin gbà. Bìkọ́ tó bá yẹ kó wá sọ fún wa wípé nínú ìrìn àjò gan tó ń wá owó o lọ sí school àwọn ẹ̀mí òkùnkùn yẹn àwọn agbára ògbìn o lọ síbẹ̀ fọdún kan tó bá jẹ́ wípé lóòótọ́ ló wá fẹ́ sọ wọn pé nígbà tí mo jáwọ́ mo wá lọ kọ́ṣẹ́ ìgbà tí mo jáwọ́ mo wá padà sílé ìwé mo lọ kàwé mo wá lọ ṣe kọ́ọ̀sì báyìí àbí mo ti níṣẹ́ ọwọ́ tẹ́lẹ̀ lẹ́yìn tí mo wá jáwọ́ tó pátápátá ni mo wá bẹ̀rẹ̀ sí wá kọ́ńtíráàtì káàkiri lọ́lọ́run wá lo ìkan nínú àwọn ọmọ ìjọ mi àbí lẹ́nìkan ló wá fún mi ní kọ́ńtíráàtì lọ sí bóyá local government tàbí ó wá fún mi ní kọ́ńtíráàtì lọ sí ọ̀dọ̀ sẹ́nítọ̀ kan. Kọ́ńtíráàtì tó fún mi yìí ibẹ̀ lọ́lọ́run ti bá mi ṣe tó ti gbàdúrà mi tẹ́ pé mo wá ìtòwó lára iṣẹ́ yẹn o bọ́lọ́run ṣe pé iṣẹ́ wá nìyẹn o bí mo sì bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ yẹn o ò sọ fún wa pé o ṣiṣẹ́ kankan ìwọ jáde sí tòun sọ fún wa pé owó tó o ní lónìí owó wo ṣé gbé Ọlọ́run ṣe máa ń fún yàn lówó nìyẹn láì ìwọ́gọ́ òjìrà níwájú Ọlọ́run tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ jáwọ́ ìgbà wo ló jáwọ́ jọ nítorí ìtọ́nà nígbà tó lò ṣe mọ́ nínú ìdarí níbo ló ti wá tó wá tiẹ̀ ti wá jẹ́wọ́ ìgbà wo iṣẹ́ òun ló wá bẹ̀rẹ̀ ṣe ń ṣe èyí tó jẹ́ pé
most of àwọn èèyàn wa tẹ́ rí yìí tẹ́ bá ti rí àwọn tó fẹ́ máa ṣe kásùkájí Nigeria enterprises. You want to make money, but you don't want to work for it. You don't want to work for it. Ẹ lọ jáwọ́. Ní gbogbo ohun tẹ́ ń sọ yìí. Evangelist prophet Adeolu ti ìjọ Ayọ̀olúwa parish ní Kòròdú. mi ò fẹ́ mi ò allege ni o ká má sọ pé Iyalaje sọ pé mi ò fẹ́ nígbàgbọ́ pé kì í ṣoṣólẹ̀ pé kì í ṣe continuity àbáwọn ṣe àwọn iṣẹ́ tó ti wà lára àwọn ọṣẹ tẹ́ ti wẹ̀ gangan àwọn tẹ́ ti fẹ́nu jẹ tẹ́ ti fẹ́nu gbé máa dúró ṣólẹ̀ tẹ́ ti ṣe sára ni ìmíì wà tó jẹ́ pé bóyá kò ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó wá máa padà ṣiṣẹ́ ìmíì wà bóyá lẹ́yìn oṣù mẹ́fà ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ ìmíì wà bóyá lẹ́yìn ọdún kan ni but for you to come out to tell us pé it was when you stopped looking for money up and down nígbà yẹn lówó dé wọ́n wá dédé kanlẹ̀kùn wọ́n gbé 5 million naira wá wọ́n gbé wá ìjọ tí mo ti ń délé ayé owó tí mo ní mo ṣiṣẹ́ ni Ọlọ́run wá fi àlùbáríkà sí fún mi iṣẹ́ kékeré owó ńlá ni mo máa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé k'Ọlọ́run bless iṣẹ́ ọwọ́ mi whatever tí mo bá ń ṣe k'Ọlọ́run bless tí ẹ máa sọ pé k'Ọlọ́run aláàánú sí yàn k'Ọlọ́run gbé aláàánú Ọlọ́run máa fi gbàlùbà láàánú fún ẹ o lè máa taṣọ kẹ́nìkan dé wí a dẹ̀ fẹ́ ṣe nǹkan ní church wa àbí a fẹ́ ṣe nǹkan ládùúgbò wa o a fẹ́ ṣe carnival ní state wa a máa ní ìdí aṣọ ọ̀pá márùn-ún ìlú lẹ́ta a máa ní ìdí bí 5,000 tínú ẹ máa dùn pé èmi lọ́lọ́run ṣoore tó báyìí fún tí wàá rí tiẹ̀ from there connection àmàdé àti ráwọn caterer tó jẹ́ pé wà kàn ní connection bóyá ọkọ ọ̀rẹ́ akàn di gómìnà ni a bá jẹ́ pé wọ́n ní caterer tó ń serve tó ń ṣe oúnjẹ fún ọ ní governor's office ojoojúmọ́ àwọn olóṣèlú kan dé local government wọ́n ní kó oúnjẹ wá wàá sọ oúnjẹ lọ́wọ́ local government wàá sọ oúnjẹ gbogbo ẹ̀ wàá sọ oúnjẹ state event wọ́n ní kíní kan summit wàá lọ síbẹ̀ Lagos state summit wọ́n pè é kó o ṣàṣọ oúnjẹ ní ìyàwó ọmọ gómìnà ó ṣe ìyàwó ìwọ ló sọ oúnjẹ lọ síbẹ̀ tó bá yá gan owó ò ní ká mọ́ wọ́n fẹ́ lọ ṣe nǹkan lórí feed wọ́n á ní no àwọn tá a fẹ́ kéta fún di about 1 million ìwọ ni màdá yìí nìkan ò lè sá máa ní ìdíbi kéta 4 5 ẹ̀kọ́ wọn mọ́ra wọn ìwọ náà ni wàá kó wá ẹ lè fún ọ lẹ́símẹ́tì wípé màálù 500 lè máa pa ẹ̀yin lẹ mọ̀ pé ẹ̀ nípa ju màálù 100 lọ you just make your cool money. O lè jẹ́ aṣọ lòun rán lásán lẹ aráàlú ìbò kan sọ pé ìwọ ló bá mi rán aṣọ kí tó Nàìjíríà lágbájáde máa ṣọ́ wọn dáadáa máa bá mi rán aṣọ máa introduce ẹ sáwọn ọ̀rẹ́ mi. O lè jẹ́ ẹja ló ń tà kẹ́nìkan mọ̀ pé ẹja ẹ̀dẹ̀ máa ń dàgbà tí wọn Nàìjíríà lágbájáde ló máa ń tẹja fún mi ló máa ń ta ẹja fún mi ó kàn máa pè ẹni ẹ ló mà dáhùn ẹjọ bá mi ṣe panla méjì ẹ bá mi ṣe palẹ ẹ bá mi wá ẹja ọsàn tó bá ṣe dáadáa ẹ bá mi jẹ ẹja àbúrò ẹjọ bá mi ṣe lè bá mi gẹ́ẹ̀tì edé tó nìtì ní o ẹ bá mi wá bí abọ́ 6 ẹjọ bá mi ṣe máa ṣìpẹ̀ fún mi bá mi gbé Chicago ó máa dé bí ó máa dọ́dọ̀ aráàlú òyìnbó bóyá Canada ló dé àti America bí England ìyá alágbájá ẹ ṣáà ń gbádùn ẹ ṣáà ń jẹja ní mo lẹ́ni tó bá mi ṣẹja ní Nàìjíríà wọ́n tún fún ní fóònù nọ́mbẹ wà kọ́ dédé ni wọ́n pè ẹ́ látọ̀dọ̀ ọmọ mi lágbájá Iyalaje ni o wọ́n lẹ́yìn ni máa bá wọn ṣẹja ẹjọ́ mi náà nídìí pálí ẹja méjì from there contract wà kọ́ ní páwọn èèyàn rẹ̀ lọ́wọ́ èmi mọ̀ pé connection báyọ̀ Ọlọ́run máa ń ṣe fún yàn ṣùgbọ́n kó má wàá ṣiṣẹ́ ẹ̀kọ́ wo ló ń káwọn ọmọ ìjọ kọ́ mọ̀ ṣiṣẹ́ pé wọ́n ń gbowó bọ̀ ẹ̀kọ́ wo làwọn gángan kọ́ mọ̀ ìjọ pé wọ́n ń gbowó bọ̀ owó kankan irú àwọn owó yìí ò mọ̀ kí n máa lọ bíṣẹ́ mo padà bọ̀ ló sáré mú 2 hours mo padà bọ̀ sí bí a máa pàdé 9:30 Nigeria time ìní àti wà ní 4:30 mi ó lágbára dé apá continue láti máa analyze show olùṣọ́ gbàtà bá máa fi dé a máa gbé àwọn èèyàn sókè ẹ máa bá mi advice àwọn obìnrin dáadáa ẹ lọ ya bẹ́ẹ̀ pílòwò ẹ lọ ya bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì wò kò ná mọ̀ tẹ́ ẹ bá gbọ́ kíní yóò ná mọ̀ ẹ lọ wò kí ló gbé síbẹ̀ torí arákùnrin sọ pé òun gbé pósí sábẹ́ bẹ́ẹ̀dì
tọkọ rẹ bá ti ní kó mọ lọ bìkan sáré lọ sí nìkan ẹ lọ sọ́dọ̀ mọ́mí ẹ tiẹ̀ lọ bá wọn ṣe lọ fún wọn lówó ṣe gbẹ bóyá ó fẹ́ gbé nǹkan wọlé ìwọ náà kàn dé Ọlọ́run ló kúkú yọ wá trust yẹn ti pọ̀jù fóbìnrin wà kàn wọlé náà ní gbọ̀ngàngàn orí bẹ́ẹ̀dì yẹn náà ni wà á sùn lè ẹlòmíì wọ́n torí ẹ̀ pé ẹlòmíì lórí àwọn ọmọ ẹni ẹlòmíì gan ilé á máa gbóná ẹlòmíì gan wà yóò kí ni yóò mọ gbẹ̀jẹ̀ ni kí ni wọ́n gbé sábẹ́ ibùsùn ẹ kí ló wà lábẹ́ bẹ́ẹ̀dì ẹ lọ gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lọ wò ní wọ́dúrópù kí ló wà ńbẹ̀ kí ló gbé wọlé síbẹ̀ pánsá òfúnra pánsá jáná àjà òfúnra àjájì wọn lọ nílé tí ò bá